Prophet Ezekiel tú àṣírí ńlá nípa oríṣiríṣi àwòrán Jésù káàkiri ìjọ Ọlọ́run tí kìí ṣe àwòrán Jésù tòótọ́, wípé ọ̀pọ̀lọpọ̀ àwòrán tẹ̀ ń rí yẹn fèkì ni ó pọ̀ jù nínú àwọn àwòrán Jésù yẹn o, àti pé kí ni wòlíì yìí sọ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run lóríṣiríṣi káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ ọ̀rọ̀ yìí tiẹ̀ kan àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá tẹ́ ẹ ti mọ̀ bíi Daddy G.O. Baba Oyedepo, Dr. Olukoya, Pastor Chris, Apostle Suleiman àti àwọn tó kù? Wòlíì Ọ̀dẹ́dọ̀yìn máa sọ̀rọ̀ lórí bí àwọn èèyàn ṣe ti wá di abọ̀rìṣà nípa bíbọ fọ́tò Jésù tí wọ́n gbé sí ṣọ́ọ̀ṣì káàkiri àti àwọn àgbélébùú táwọn èèyàn ń gbé káàkiri láti fi represent Ọlọ́run. Ṣùgbọ́n ohun kan tó dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ àti pásítọ̀ ni wọn ò ní fẹ́ gba ọ̀rọ̀ tí bàbá yìí sọ, nítorí àwọn èèyàn gbàgbọ́ pé àpèjúwe ni àwọn àwòrán yẹn jẹ́, gẹ́gẹ́ bí bá ṣe gbọ́ ńgbà yẹn pé àwọn tí wọ́n rí bí fèsì Jésù ṣe rí ńgbà yẹn tí wọ́n ya ṣéèpù ẹ̀kankan náà sọ di fọ́tò. Dó bàbá yìí sọ àwọn nǹkan kan hàn nípa àwọn àwòrán yẹn. Wòlíì máa tú àṣírí àwọn ìjọ o, àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn iṣẹ́ ìyanu tó jẹ́ fake. Ọ̀pọ̀ ìgbà náà ni àwọn èèyàn máa ń tako àwọn olórí ìjọ ńláńlá, ṣùgbọ́n ẹ wo Ọlọ́run ló mẹ́ni tó ń sìn o, àtẹni tó ń tako yàn àtẹni tí wọ́n ń tako, Ọlọ́run nìkan ló mọnú everybody ló sì mẹ́ni tó ń sìn. Ẹ wá gbóhun tí alàgbà Ezekiel sọ nípa àwọn tí Ọlọ́run pè ń tòótọ́, nípa àwòrán Jésù táwọn èèyàn ń lò káàkiri àti àwọn oríṣiríṣi iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ nínú ìjọ káàkiri. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Orúkọ àwọn tó wá ń pè ní orúkọ àwọn àpòsẹ́lì, ìgbà yẹn mo rí Peter àti àwọn àpòsẹ́lì mi torí pé wọ́n ń pe orúkọ wọn. Ó wá jíde ṣùgbọ́n àwòrán ènìyàn ló gbé wá, ṣùgbọ́n òòkà ọwọ́ rẹ̀ báyìí jẹ́ in tó tuntun, gbogbo nǹkan rẹ̀ tó ní tó yẹ pé mi ò ní ẹ̀mọ̀ tó bá sọ pé àrí ìrú àlá, ìyẹn ni pé àwọn nǹkan tẹ́ ẹ rí tó yẹ pé yóò kọjá tẹ́ ẹ lè rọ̀ ọ́. Àwòrán Jésù kọjá tí ènìyàn lè fẹnu sọ, tẹ́ bá kan sọ ẹ kan sọ, ṣùgbọ́n àrí ìrú àlá ni ìyẹn jẹ́ ẹlẹ́kọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kejì, lẹ́wọ̀n táìmù tá à ń ṣe kínní, mo wá ń gbàdúrà fún pé kí Olúwa kó fi àwòrán Kristi hàn mí, so that á lè ya àwòrán yẹn nítorí tá a fi máa gbé àwòrán èèyàn. Àwa yí fún mi, mo wá ń wo àwòrán ẹni yẹn ní kínní, ṣùgbọ́n gbogbo pípọ̀ ọ̀tọ̀ wà láyé ìpátá. Ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin èèyàn wa, ó sì máa ń fara rẹ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹ̀dá ọ̀run tí ó dàbí àwọn ẹ̀dá ẹ̀mí, ọmọ ń fara hàn different places, ọmọ ń fara hàn bí agbègbè ọjọ́, ọmọ ń fara hàn bí ẹ̀dá ẹ̀mí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àrí ìrú àlá ni. Bóyá ìdí nìyẹn tí kò fi sí àwòrán Jésù nínú chọ́ọ̀chì. Ọ̀pọ̀lọpọ̀ àwòrán tẹ́ ẹ̀ ń rí káàkiri kì í ṣe àwòrán Kristi. Ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ń sin orí òrìṣà láìmọ̀, nítorí pé kò sí àwòrán Kristi ní ìran nígbà tí wọ́n wà mẹ́. Kristi ò ya àwòrán kankan sílé ayé. Ìgbà tó ti kú yẹn wọn ò ní rẹ́pọ̀ tó fi àwòrán rẹ̀ hàn, wọ́n kàn ya pátá àtàwọn tó jí gbogbo nǹkan gbé yẹn kò sí, nítorí pé àrí méjì rẹ̀ tí àlìlé máa bọ́ ènìyàn. Ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ yẹn hàn àti fíìmù ni, ọ̀pọ̀lọpọ̀ wọn náà lè rí gbogbo àti tẹ̀rín tẹ́ ń ya àwòrán Kristi yẹn aláìmọ̀kan ni, aláìmọ̀kan aláìlóye. Tí ẹni yẹn bá wá ń ṣe kíní tẹ́ bá ti wá ń bọ́ tó bá process ẹ̀yin náà ti ní kíní láti process. Mo sọ lọ́pọ̀lọpọ̀ gbà. Èèyàn lè di abọ̀rìṣà nípa. Ẹ lè di abọ̀rìṣà nípa kí n na èrè ẹni Bíbélì pé ó ní Ọlọ́run owú lòun, kò gbọ́dọ̀ náà wọ́n mìíràn dùn ó lẹ́yìn ọ̀wọ́n tá a ti nà dùn ó tó sì ti bírèkì yẹn. Àgbélébù gan ìṣe tẹ́ ẹ máa gbé kiri ẹ wà gbé àgbélébù lẹ̀. Bíbélì pé ẹni ègún lẹni tá a kàn máa àgbélébù. Nígbà tẹ́ bá gbé àgbélébù síbì kan, ìyẹn ni pé ẹ rántí ègún Kristi ò sí lórí àgbélébù mọ́, ó ti kúrò lórí àgbélébù, ó ti òkìrí ọ̀run, ó ti kúrò lẹ́ni ègún, torí kó ti ru ègún wa, ó ti di ọba àwọn ọba, kì í ṣe ẹni ègún mọ́, òun náà ni Jésù. Ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wò ní adarí ẹ̀sìn, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí Kristi rí, wọn ò mọ̀ wò áńgẹ́lì, wọn ò ní ẹ̀mí mímọ́, wọn ò ní àṣẹ ìdarí, torí pé lómi gboyè ìwé àti ìmọ̀ ọlọ́dájọ́ sílẹ̀. Gbogbo ìjọ tá a bá dá sílẹ̀ tó ti yàtọ̀ sí ìlànà Ọlọ́run kì í ṣe ìjọ business center ni. Tẹ́ ẹ bá wá rí àwọn ìgbékalẹ̀ ti Ọlọ́run ní tòótọ́, irú àwọn ìgbékalẹ̀ ti Ọlọ́run rí ọ̀pọ̀ àmì níbẹ̀, nítorí pé níbi tí Kristi bá wà ẹ̀mí Ọlọ́run ọ̀pọ̀. Rí pé nígbà tí Kristi lọ tí òkè ọ̀run tó ń ṣèlérí fún àwọn ọmọ rẹ̀
ó ní kí wọ́n jókòó ní ìlú Jerusalem ọ̀rọ̀ rẹ níbi o àwọn ti ẹ̀yin fi èèyàn wa apamúlùwẹ̀ àwọn àpòsẹ́lì ẹ̀rí kó lágbára orí kìí ẹsẹ̀ kẹjọ ẹ bá dé lóṣù àpòsẹ́lì orí kejì ó nígbà tí ọjọ́ Pentecost sì dé gbogbo wọn fi ọ̀rọ̀ kan wà níbì kan lójijì ìwọ ti ọ̀run wájú bí ìwọ fẹ́ ó pe ọba they were all speaking in tongues ẹ̀rí tó ń fèdè fọ̀ iṣẹ́ àmì ẹ̀ṣẹ̀ ìyanu sì bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ torí pé Kristi ni àwọn ìjọ tẹ́ bá ti rí tí ò sí ẹ̀bùn ẹ̀mí kò sí sípayá kò sí ran kò sí wà láàyè Kristi ó jẹ́ pé bá sọ̀ ní ríran òun nìkan ni yóò ríran òun ni yóò sọ tẹ́lẹ̀ òun ni yóò ràǹgẹ́lì gbogbo àwọn ọmọ ìjọ yòókù ò ràǹgẹ́lì ìjọ àbámadá ni tí bá ní mò ń rí ìran àwọn ọmọ ìjọ yòókù agbọ́dọ̀ rẹ̀ tí ó ríran agbọ́dọ̀ tí ó sọ tẹ́lẹ̀ agbọ́dọ̀ tí ó lè lálàá agbọ́dọ̀ tí ó lè mìíràn ìwé pé Bíbélì gbogbo ohun yìí ni ẹ lè kán ní ìwé Kọ́ríńtì orí kejìlá láti kà sísàlẹ̀ yẹn láti ẹsẹ̀ keje ó ní ó ṣe pín fún olúkúlùkù gẹ́gẹ́ bó ṣe wù ú ó fún wọn ní ẹ̀bùn yẹn ẹlẹ́bùn ahọ́n ni ẹlẹ́bùn màyà ni ìdí nìyí tá à ń pè ní ìjọ nìyẹn orí àwọn tó lọ́n fi ẹ̀bùn sílá nígbà bá dé ẹ̀hán àti fèsì ẹ̀bùn yóò di púpọ̀ yóò wá di ọ̀kan á wà sọ pé ìjọ Ọlọ́run rẹ̀ ìjọ tẹ́ bá sì rí tó jẹ́ ìjọ Ọlọ́run ní tòótọ́ iṣẹ́ àmì ẹ̀ṣẹ̀ ìyanu ló wà ńbẹ̀ wọn ò ní máa fẹ́ẹ̀kì iṣẹ́ àmì ẹ̀ṣẹ̀ ìyanu tí ẹ bá fi ń fẹ́ẹ̀kì nǹkan tẹ́ ẹ bá fẹ́ẹ̀kì ìyẹn ni pé ẹ̀ níní àwọn ẹ nítorí pé kò sí àwọn iṣẹ́ àmì ẹ̀ṣẹ̀ àti Kristi ti ń ṣe ó ṣe tàṣẹtàṣẹ Kristi ọ̀bẹ kọ̀ọ̀kan gbẹ́bọ́ kiri kò ṣe tutù ìdí tó fi ń sọ̀rọ̀ òdì sí ọ̀rọ̀ Ọlọ́run láwòkọ́ yìí tí wọ́n fi mọ̀ iṣẹ́ tí Kristi gbé wá nítorí pé wọn ò tí ì ní ìgbàlà ẹ lè rí ẹnikẹ́ni tó ti mọ Kristi Jésù tí ó fi ògo Ọlọ́run fúnra rẹ̀ ẹ lè rí ẹnikẹ́ni tí ó gba ìyẹrẹ tòṣìṣẹ́ gbọ́ tí ó fẹ́ introduce ara èkìtì tí ó kọ́ introduce ara rẹ̀ nítorí pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ la pè wọ́n tàbí wọ́n á pè wọ́n ní ìránṣẹ́ a sọ pé àwọn èyí jẹ́ àwọn tí wọ́n ń sojú Kristi ẹ lè rí kí á ti kà kọ́ máa ṣe bí onílé tẹ́ bá ti rí kí á ti kà ti ń ṣe bí onílé ajẹ́pọ̀ ní jìbìtì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn pè ní ìránṣẹ́ Ọlọ́run wọn ẹ̀ ṣe ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ ẹkùnrin ẹ ní mo sọ pé oríṣiríṣi Ọlọ́run ló wà àwọn Ọlọ́run kéékèèké wà bí èèyàn bá pe Ọlọ́run ó ṣeé ṣe kí ènìyàn pe Ọlọ́run oríṣiríṣi Jésù ló wà Jésù òyìnbó wà bá Jésù wà àwọn kìnnì ṣùgbọ́n Jésù táwọn sọ nípa ẹ̀ ni pé Jésù Kristi ti Násárẹ́tì ìyẹn ni pé Jésù Kristi Násárẹ́tì bí Ọlọ́run ṣe dẹ ẹ̀mí mọ́lẹ̀ lórí ẹni tí kiri sóore táwọn dẹ ẹ̀mí mọ́lẹ̀ lórí bàbá rẹ̀ nu ìsìjọba. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kristẹni lórí ìlà yìí tẹ́ ń wo fọ́nrán yìí ǹjẹ́ ẹ tiẹ̀ gba èyí tí wòlíì Ezekiel sọ lórí ọ̀rọ̀ àwòrán Jésù tí àwọn ìjọ ń lò káàkiri ǹjẹ́ ó rí lè túmọ̀ sí ìbọ̀rìṣà àbí lílo àgbélébù túmọ̀ sí ìbọ̀rìṣà kí ni ìbọ̀rìṣà kí ni lílo nǹkan tó ṣe àpèjúwe fún ohun téèyàn ń sìn èèyàn wojú Ọlọ́run wọkàn ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ wòlíì Ezekiel nípa àwọn oríṣiríṣi àwọn ayédèrú iṣẹ́ ìyanu tó ti káàkiri tó ti gba ayé kan àti oríṣiríṣi àwọn òfegè ìránṣẹ́ Ọlọ́run tó wà nínú ẹ̀sìn Kristẹni tó sì wà nínú gbogbo ẹ̀sìn pátápátá láì dákan sí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu